Sàlú ń palẹ̀ ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Ọládépò ń palẹ̀ ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Kẹ́hìndé ń palẹ̀ ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Ó fẹ́ bàlú wa jẹ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Ṣé ló fẹ́ da ìlú rú? Òrìṣà májọ tẹnu mi bóde. Kọ́ má bàlú wa jẹ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. La fi ń pe ìjọba. Òrìṣà májọ tẹnu mi bóde. Gómìnà ẹ gbà wá. Òrìṣà májọ tẹnu mi bóde. Kó tó di pé ìlú máa tú o. Òrìṣà májọ tẹnu mi bóde. Ẹni tí ó jọ ogún kógún. Òrìṣà májọ tẹnu mi bóde. Ìtàn kìtàn ni yóò sọ. Òrìṣà májọ tẹnu mi bóde. Kábíyèsí Ọ̀jájá. Òrìṣà májọ tẹnu mi bóde. Sàlú ọba yìí lójú jẹ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Toró ti ń palẹ̀ ogun mọ́. Òrìṣà májọ tẹnu mi bóde. Sàlú ń palẹ̀ ogun mọ́ o. Òrìṣà májọ tẹnu mi bóde. Kì í gbé ṣe bí àdúdàgbà. Ológo ṣẹ̀ṣẹ̀ ní ṣe bí ẹni fi yàn méjì kanra wọn. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn. Bó olóṣòògùn kàmẹ́ ẹni tí ọjà wò ní yé béèrè. Yẹ́mẹ gbẹ́kẹ́. Ẹkùn olókèrè ìwé jèrò. Ọ̀tọ́ bọlé famayọ. Orò ń kun yùmùyùmù fẹ́ sọ̀rọ̀. Sàlú ẹdún àbọ̀ ń fọwọ́ rò wá lọ́nà ọ̀fun. Ọba Kẹ́hìndé Ọládépò òun pẹ̀lú àwọn èèyàn kan fẹ́ jẹ ogún kógún. Wọ́n fẹ́ tún ìtàn ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ kọ. Bí ṣe dìjà rí o. Tọmọ rí odó fẹ́ lò yẹ gbọ̀ngbọ̀n. Ìpàdé ọ̀tẹ̀ lórí Ìpẹ́tùmọdù. Sàlú ẹdún àbọ̀ alákínlá tìlú akínlàlú. Olúlàmókùn pẹ̀lú aláṣípa. Ìrà ọ̀fẹ́ pòpòrò dénú. Ajá òsì torí olówó ẹ̀ sọdẹ. Mbọ̀tì ọyẹ ni gbogbo kó pèsè òjìnà. Kọ yá lùbàtà. Bí ráìsì bá ń pàkúta. Sẹ́nu àtọ̀rọ̀jẹ lọ́yẹ̀ á ti gbọ́. Torí pé ìdí babalọ́mọ bókótọ́ bẹ́pọ̀n. Àbí kò sì ní dàgbà títí. Kọ fọ́ sọ̀yà. Pọ́jú orí òun ju ti baba tó bí òun lọ́mọ lọ. Nborí ní dúró fágbọ̀n mọ́mẹ́. Orí lọ́kọ́kọ́ dé kókó ni. Àbí kókó lọ́kọ́kọ́ dórí. Kí ló dé táwọn èèyàn kì í gba kádàrá? Kí ló dé tí wọn kì í gba ipò tí kádàrá pín wọn sí? Nítorí owó nítorí àtẹnujẹ. Ọba Kẹ́hìndé fẹ́ fèrú gbàbùkún. Ojú ìmọ̀lẹ́ rẹ̀ òkú òlọ́tí. Ó bímọ tán ọ̀sọ́ ní mòtíyá. Ọkàn àgbàgbọ́ rẹ̀ òkú òlóró. Wọ́n ní ó mú ọkọ̀ ọ̀sàmìwá ó ní Rólàndì. Ipò Apẹ̀tùmọdù ló wú Sàlú. Ọba Kẹ́hìndé Ọládépò kọ̀ wá mọ̀ pé kú tí ọ̀pájá ni fámú. Ngbà wọn ni ọlọ́rí mẹ́kùn wá láàyè kó wá fi bọrí. Historically ọ̀gá lálágbá àlágbó eégún. Lọ́jọ́kọ́jọ́ Ìpẹ́tùmọdù ni olú ìlú níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀. Apẹ̀tùmọdù sì ní bàbá. A kì í fewékewé joyè lẹ́yìn àkókò. Kí ló dé tí Kẹ́hìndé ọ̀gbà kádàrá? Kọ́mọ jayé ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Kí ló dé tó fẹ́ fi gígójú olóore? Àṣé lóòótọ́ ni pé orí tá a ṣe fájà ló lè gbé. Èyí tá a ṣe fágbọ̀n á jòdànù. Orí tá a bá ṣe fálì máa ń jèrè. Aláwùrábí ní sanni lẹ́sàn-án rẹ̀. Ọ̀bọ nìkan ni olóore kọ́bọ̀ lára. Bó ti wù kọ́ pẹ́ nù létó. Bí ọ̀yá ni lásọ. A sì yọmọ ẹni lásọ. Kí ló dé tọmọ Ọba Kẹ́hìndé Ọládépò wá dá nìkan rajò? Kí ló dé tọmọ àwọn èèyàn gidi mára? Torí ń ọ̀ká ìwà ibi. Ma Olúlàmókùn lọ́wọ́ rí. Èèyàn jẹ́jẹ́ ni alákínlá tìlú Akínlàlú. Bàbá dáadáa ni alásípa. Bọ́yá ojú aláró mi ò sì tó lè arú dáadáa ni o. Pé ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Pẹ̀rù ròǹborùn. Irú aṣọ ilé ń toko. Pé àgùntàn tó bá járìn yóò jẹ gbèsè. Pé ajá tó béwúrẹ́ rìn yóò jẹ èpo oṣù. Rìkísí lọ́pàá wọn pọ̀ tí wọ́n dọ̀rẹ́. Pé ìkan ògbé kan ni wọ́n igun olé lábala. Gbogbo wọn ò sì ti rántí ijọ́ kan. Dáadáa kọ̀ọ̀kan. Ṣé Apẹ̀tùmọdù èlò Ìpẹ́tùmọdù ti ṣe sí wọn rí? Nítorí owó nítorí àtẹnujẹ. Ọlá tó máa tán. Owó tó máa tán. Ipò tá a máa fẹ́ rẹ̀ bọ́pẹ́ bọ́yá. Ìjọmọlúàbí nìkan ni ó kù wá kù. Ìta ṣẹlẹ̀ ni yóò kù lẹ́yìn wa. Ọba Kẹ́hìndé Ọládépò fẹ́ràn owó. Ó lè ta ọmọ ìyá ẹ̀ nítorí owó. Ìpẹ̀lẹ́ o gbogbo ọmọ ìlú Ìpẹ́tùmọdù. Yàkóyó Akínlàlú Mòro Ẹdún Àbọ̀n pẹ̀lú Aṣípa. Èmi ṣe bí kádàrá ló pín wa papọ̀. Kájọ mọ kọ́mọ lòpọ̀ bọ́. Èmi ṣe bí ó tún kó kan ọ̀rẹ́. Pé gbogbo wa níjọ ń pa. Èmi ṣe bí ẹ̀tẹ́ awolẹ̀ ní ọ̀gbẹ̀rì. Pé àyílásọ lọ́rùn pàká. Ó yẹ kó tó àpérò gbogbo ọmọ eriwo. Wọ́n mọ̀ wípé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbàlagbà tó ní ká dijú ká ṣe bí ẹni tó kú. Ká wo ẹni tí yóò sunkún tí yóò ṣèdárò lẹ́yìn akọni. Pé ká bòrìnbòrìn ká ṣe bí ẹni fi ẹsẹ̀ sún òkúta ńlẹ̀. Ká wo ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́. Kò tètè yé mi pé ojúlarí ọ̀rẹ́ òdenu gbogbo wọn. Pé ẹsẹ̀ gìrìlì à ń jọ̀fẹ́ kú. Ààrẹ nìkan kan àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin kóra wọn jọ. Wọ́n ṣèpàdé ọ̀tẹ̀ ní ìdákọ́ńkọ́. Wọ́n gbéra ọ̀dọ̀dọ̀ Commissioner for Local Government and Chieftaincy Affairs. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ Apẹ̀tùmọdù
ọba àwọn lọ́kàn jẹ́ gidi àti pé ìṣẹ̀lẹ̀ ìdójútì lọ́jẹ́ tí wọ́n sì burú ju Tapetu lọ o. so ìyẹn ló jẹ́ kí àwọn ó finúkonú fikùn lókun Olúlàmókùn Aláṣípa pẹ̀lú Alákínlàlú wọ́n ní àwọn ṣèpàdé papọ̀ wọn ò mú Olúwárọ̀ mọ́ra pẹ̀lú àwọn ọba Ifẹ̀ North tó kù wọn ò sì mú ọ̀kankan nínú Apẹtumodò in council. àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìkan ló buwọ́lùwé ìbànújẹ́ wọ́n ní ẹ̀bẹ̀ méjì làwọn wá fi síwájú kọmíṣánná. ìkíni ni pé àwọn ti yan Sàlú Ẹdún Àbàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba fún ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀. ìkejì ni pé àwọn ń fi àtúnṣe sí òfin ìgbìmọ̀ lọ́balọ́ba tìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀. àwọn wá fẹ́ máa rotéètì alága kọmíṣánná ọ̀hún ló wá jẹ́ ọlọ́gbọ́n ọjẹ́ olóye àti ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá. mo sì gbé òṣùbà káríláì fún baba lórí ìbéèrè àkọ́kọ́ ó ní Sàlú kìí ṣe alága adelé nìkan ló lè ṣe ìyẹn acting chairman. ìkejì bí àtúnṣe ọba wà o lẹ́yìn tí wọ́n bá fi Apẹtumodò míì jẹ tẹ́ ẹ bá jọ jíròrò láàrin ara yín tí Apẹtumodò sì fi ọwọ́ sí ẹ máa padà bọ̀ á sì àtúnṣe kò nira. kí ni Sàlú délé sí ni o ó ń ṣàjọyọ̀ lórí ipò tí ò dé tí ò sì lè dé láéláé ló bá bẹ̀rẹ̀ sí ní kéde lórí rédíò káàkiri lára arú ẹ̀ lèyí o. Sàlú tìlú Ẹdún Àbàn alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ọpẹ́ ṣẹlẹ́dùà. ẹ bá mi dúpẹ́ o ẹ bá mi dúpẹ́ èèyàn tó mọ rírì Jèhófà. èmi bàbá ọba tìlú Ẹdún Àbàn Adémọ́lá Àlàbá Ọládépò nkí aláìlúwà ọba àmbàsádọ̀ Adésọjí Kẹ́hìndé Ọládépò Akínnísà kejì Sàlú tìlú Ẹdún Àbàn kú oríire ìyànsípò wọn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀. Sàlú tìlú Ẹdún Àbàn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín oníwà tútù bí àdàbà àti lóòótọ́ ni pé bàbá rọmọ kìnìún nínú igbó ìwà bí ọba kò ní jìnnà sí i. kábíyèsí ẹ ó pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ ẹ ó bọ̀wọ́ pawú ẹ ó bèrè jìjọbi ẹ ó máa ṣe lórí ipò náà o. èmi bàbá ọba tìlú Ẹdún Àbàn Adémọ́lá Àlàbá Ọládépò ló gbàdúrà pé a ó rí yín pẹ́ àníyì káyé ẹ ó máa níyì o. adúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ Ọọ̀ni Adéyẹyẹ ní ìtọ̀wúsì Ọ̀jájá kejì. kábíyèsí adúpẹ́ lórí o fún àtìlẹ́yìn Sàlú tìlú Ẹdún Àbàn ètò mú kó gbogbo kó ṣeé ṣe. kábíyèsí adúpẹ́ lọ́wọ́ yín èmi bàbá ọba Adémọ́lá Àlàbá Ọládépò dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òwú bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ dá gómìnà Adémọ́lá Adélékè fún ìyànsípò yìí o lágbára lọ́wọ́ Elédùà ẹ ó máa mọ̀ ọ́n ṣe. mo wá kí gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ fún àtìlẹ́yìn Sàlú àtìtọ́jú lóòrèkóòrè. mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn sí aláyélúwà ọba àmbàsádọ̀ Adésọjí Kẹ́hìndé Ọládépò Akínnísà kejì lágbára Ọlọ́run àwùjọ kóra wa jẹ̀pẹ́ ní o. Sàlú tìlú Ẹdún Àbàn. ọmọ agbóró ajé ọmọ òjìlóru kan bẹbẹ ọmọ ọbẹ rírì lóòkùn ọmọ òṣùpá ní àní ògùn ẹtọ babaláwa rẹ bá tó ẹ pé kó wá tún ṣe. olùkéde bàbá ọba tìlú Ẹdún Àbàn Adémọ́lá Àlàbá. ńlá bá ní kí ni sèmánù yìí gan àti pé bíṣọ̀bù yà ó dégbò Olúgànbí là ké sí torí bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù àmọ́ fẹ́ jọ òdodo ńlọ́ba ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà ó parí sílé olóyè kẹfà ó ṣe wẹ́kú bí àtiró ti ẹsẹ̀ bọ́kọ̀ nǹkan sọ. ọba Kẹ́hìndé Ọládépò ó ti ń tẹ̀lú Ìpẹ̀tùmodù lójúmọ́lẹ̀ ọjọ́ ti pẹ́ ìdùnnú gbogbo wọn ní tọ́sẹ̀lẹ̀ sápẹ̀tù àná àdúrà wọn sì ní pé kí Ìpẹ̀tùmodù ọmọ ráàyè àtúnṣe alága ìgbìmọ̀ kíni Sàlú fẹ́ jẹ ọgbọ́n tá a fi tòlúdà lórí ẹ̀ bí kì í bá ṣe ọgbọ́n jìbìtì nìkan ọgbọ́n káfẹ́ránṣẹ́nu ká wáṣì ọgbọ́n gbájúẹ̀ ọgbọ́n arẹ́nijẹ gbogbo ẹ̀tọ́ tí bá ń tiré fẹ́ bọ̀ àárín ohun àtolúlàmókùn Aláṣípa pẹ̀lú Alákínlàlú ìní ńlá tí ń rà á sí wọn ò mú nǹkan kan dé Ìpẹ̀tùmodù o wọn sideline orí wọn mọ̀ wípé ara àwọn ò complete gbólóhùn nǹkan tí mo gbọ́nu jíǹgù yẹn tó bà mí lọ́kàn jẹ́jù ni pé òun dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Démọ́lá Adélékè àti Ọọ̀ni tilé Ifẹ̀ mo bá ní adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́ ó ní gbà mo lè mú mo gbà lójú mo wá wálé kánná báyìí wọ́n ní agbọ́ ti gbígbá lójú èyí kánná dà Ọọ̀ni tilé Ifẹ̀ ò nípa àtìpín mẹ́ bàbá tèmi mẹ̀tọ́ ó mètò Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì ò fẹ́ràn èké bàbá mi ò sì fẹ́ràn ìyànjẹ Ọọ̀ni mọ̀ fún Ọọ̀ni mọ̀tàn pé bàbá tó lé ní èjì níjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó sòlú ilé Ifẹ̀ ro Ifẹ̀ North Ifẹ̀ East Ifẹ̀ Central àti Ifẹ̀ South Apẹ̀tùmodù ní senior by hierarchy láyé Ọọ̀ni àná jẹ̀gbẹ̀nà bí àti àkún ọba okun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kímọ́ pèrè bí bàbá bá ti ń lọ òde Apẹ̀tùmodù ní ọ̀tẹ̀lé mọ́tò bàbá lẹ́yìn ẹ̀ ní Sàlú ọ̀tẹ̀lé lẹ́yìn ẹ̀ lólúmòrò àti bẹ́ẹ̀ lọ a sì jẹ baálẹ̀ rí ní Ìpẹ̀tùmodù ọ̀kan nínú àwọn ibodè mẹ́rin tọ́wọ̀lú ilé Ifẹ̀ ni
Ìpètùmọdù wà síwájú Ọ̀yọ́ ilé ńgbà tí Ọ̀rànmíyàn ń jáde kúrò nílé Ifẹ̀. Ìpètùmọdù ló gbà kọjá ńgbà tí yóò sì padà sílé Ifẹ̀ náà. Ìpètùmọdù ló ti kọ́kọ́ dúró tó ìránṣẹ́ sí ọba Lùfọ́n Aláyémọrẹ pé kó kúrò lórí àpèrè fún òun. Ńlògún Aláàfin fi wà láàfin Ìpètùmọdù títí dòní. Idà Ọ̀rànmíyàn ó ń bẹ ní Ìpètùmọdù títí dọ̀la. Ẹ má jẹ́ ìyanu sọ̀rọ̀ o tọ́ra àmọ́ bóníkálukú yín ti rìn tó idórí àpèrè kò tiẹ̀ yẹ kó jẹ́ sàlú tá a mọrú ìrànlọ́wọ́ tápẹ́tùmọdù àná ṣe fún ọ òun fún ọ ní jíjẹ fún ọ ní mímu ó ń dáṣọ àsìkò sí ọlọ́run mo ebó nírìn tọmọ láti mogún rìn tó o fi róye jẹ àbí kí n tú u ní ojú ayé wa ni wọ́n ṣe promote sàlú àná láti baálẹ̀ ojú ayé wa ni wọ́n ṣe gbé adélé olúmọ̀rọ̀ àkọ́kọ́ lórí àtìgbà ìwáṣẹ̀ ńlá ti ń jẹ apẹ́tùmọdù and apẹ́tùmọdù has been acknowledged and recognized as an Oba for generations and was formally elevated to the status of first-class Oba in 1957 under the administration of the former Western Region government and duly gazetted. Ẹ wá fẹ́ fi wé sàlú tí wọ́n promote ní 1993 ká sọ́ra o kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ o ẹ mọ̀ sàn sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ láéláé sàlú ẹ̀dún àbọ̀n ó ń gba ọ̀sìn láti Ilé Ifẹ̀ ó ń da ara ni o tí jàngbọ́n bá ti díẹ̀ yọ ẹ̀ dá tán ni sà sísì ló kéré jù kò dẹ́pẹ́tùmọdù o fùrọ̀ ọ̀la bọ́ bá dojú sísu èmi ṣe bí ilé láti kó ẹ̀ sọ̀rọ̀ dé ni how many percentage ìlú ẹ̀dún àbọ̀n ńlọ fi ọ lórí ipò tó wà yẹn percentage ìlú ẹ̀dún àbọ̀n wo ńlẹ̀ ń represent sà èmi ṣe bí ìfẹ́ aráàlú ẹ̀dún àbọ̀n ló bá kọ́kọ́ wá nbo ni palace tó jọba sí gan wà tó fi fẹ́ ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba àti pé ta lẹ fẹ́ bá pín ipò alága gan ẹ̀yin mélòó ọmọ ṣe o òjò pàlàpà ọ̀sọ́ dàmúgùn fẹ́wúrẹ́ ìgànnà là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ wá ń yọ wọlé àrífín ilé tó ń tẹgbin àdàpọ̀ òwò tó ń tiyà èmi òjò ìwọ òdùmẹ́ tí kì í jẹni àjọ ń gbélé ọ̀bọ̀wọ̀ fún ni tí kì í bá ṣe ti kó àjọkú bó lọ̀kẹ́rẹ́ ṣe fẹ́ gbé tán lé gàlà ọmọ tó kú lọ́fà yẹ ìfowókó ńlá ẹran tó mẹ́rẹ̀ jẹ lọ́jẹ́ gbẹ̀gìrì ọ̀sán ntó dé lóní káwárí un ọba Olóyèdé is a kind-hearted man kádàrá ọ̀kàn ṣe é yẹ̀ ni àpètù àná ò burú tó bẹ́ẹ̀ ṣe ń sọ ọ́ kiri kò ṣebi kò sì kà sí yàn ambition ò sí fún láti ju ara iwájú lọ bí ilé ayé rẹ̀ ó ṣe dáa ní ń bá kiri ọlọ́run ọba ní jogún ìfọ̀kànbalẹ̀ fún baba bẹ́ẹ̀ sì rí ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ ọ̀tẹ̀ àgbàdo ní ọ̀tánú ẹyẹ àparò yín oró inú yín ojú ti ṣèbí olórí méjì lọ bójú bá po fírí ẹ lè pa ẹ lè kóta àṣírí èyí tó ta katapila láàrin yín kúkú ti tú n ó fún yín lórí ọ̀fẹ́ àtúnṣe ẹ padà sí ọ̀dọ̀ kọmíṣánná pé kí wọ́n yọ rotation kú o ọmọ ò gbọ́dọ̀ mọ́ bábá bẹ́ẹ̀ du ipò kẹ́sì tọrọ àforíjìn publicly lọ́wọ́ gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ if not wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ gan ọba Kẹ́hìndé ńlẹ́ o ọ̀kànlẹ̀kùn wọlé apẹ̀tù rí ó ti fún ọ lówó ó ti ná rí ó fún ọ láṣọ ó ti bọ́ ọ gbé bùkátà rí ẹ̀rí ń bẹ bọ́ ọ bá jà mí níyàn ni mo ṣe ní bí ráìsì bá ń pàkúta ẹnu àtọrọjẹ kọ́ ló yẹ ká ti gbọ́ irrespective tó wù kó ṣẹlẹ̀ sí Pẹ̀tùmọdù tàbí sí Apẹ̀tùmọdù àdánwò lè yí àdántán kọ́ ẹlẹ́sìn ọ̀sọ̀kalẹ̀ tójú òtún padà tó ń rarí gẹ̀gẹ́ ìṣẹ́gbẹ́ gògóńgò kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ ìtàn adìẹ Apẹ̀tùmọdù kì í ṣe pípé o torípórí ní dúró fàgbọ̀n mọ́mẹ́ àwa lè torí pé wọn ò tí ì jọ ni kápẹ́ kọ́ba lúfẹ̀ ó gorí àpèrè mo ní sáà lè pé wọn ò tí ì jọ ní sẹ́ẹ̀ kápẹ́ kí àtàwọ́jà kójọ lórí ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé Kẹ́hìndé Ọ̀bátàn ni ẹ̀yìn àgbẹ̀dún àgbọ̀n tó màrọ́ bá kílẹ̀ ń wò nígbà tí Ọ̀yọ́ pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun wà papọ̀ Aláàfin Ọláyíwọlá Àtàndá ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ó rèé bá gómìnà Ọ̀yọ́ ìgbà náà Olóyè Bọ́lá Ìgè ó ní kó sọ òun di alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ Bọ́lá Ìgè ní the position was designated for Ọọ̀ni of Ifẹ̀ alone Ọọ̀ni is always the permanent chairman a kì í fewékewé joyè lẹ́yìn àkókò kò sẹ́ni tí bálábà ń dùn rẹ́ ìdí àyíbá yéméyémé dùn mí kò sẹ́ni tí yóò bá ìgbín dùn ìkarahun lọ́jọ́ tí wọ́n gbé ọ̀pá àṣẹ fọ́ọ̀ni okùn Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè náà ni wọ́n kéde ẹ̀ as the permanent chairman Ọ̀yọ́ State Council of Traditional Rulers and Chiefs
chiefs mo bẹ́ẹ̀ mọ ọ̀tẹ̀tọ́ tẹ̀lé náà lọ́dàgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́ rú títí dòní kó tó di pé èmi ọ̀ yanu kọ́rọ̀ mi ó tó dàbí ti kún lóko ẹ̀pà kò sẹ́ni tó fi sàlújà alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìjọba ìbílẹ̀ àríwá ifẹ̀ ọ̀ọ́ni ò sì fọwọ́ sí gómìnà lọ́wọ́ nú ẹ̀ sẹ́yìn nìkan lọ́ba tí ń bẹ nífẹ̀ẹ́ náà ti ní lẹ́tà tí àwọn ọba tó kù kọ sí ọ̀ọ́ni ọ̀ ń bẹ ní ọwọ́ mi wọ́n pè é ní vote of no confidence on his royal majesty ọba ọládépọ̀ ọlásọjí the Salu of Ẹdùn-Àbàn as acting chairman of the Ife North Traditional Committee pending the appointment of a new Apetumodu of Ipetumodu signed by 9 of them àwọn mẹ́sàn-án ló buwọ́lu vote of no confidence wọ́n láwọn ò gbà ó gẹ́gẹ́ bí acting chairman ńlọ́ba tán ọ̀tàn bí ọ̀tàn o ọ̀tàn bí ọ̀tàn o kùrùkẹrẹ ọ̀tàn kò ọ̀tàn bí ọ̀tàn o n ò tí ì fẹ́ mú ti aláṣípa alákínlàlú àti ti olúlàmókùn máa jòjòjò ó ṣeé ṣe kí wọ́n má mọ ète tí Sàlú ń pa ṣùgbọ́n kí wọ́n kàn sí kẹta níbi ìmọ̀ràn lásán àbẹ́ fẹ́ ká sàsọkù tàn díẹ̀ ni asọkù tàn tí mẹ́gún dìjọ́ rẹ́lẹ̀ tó ìjẹ́ pé ibi tó yẹ kéégún ti jógbówó bọ́ bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ni ọba Kẹ́hìndé Ọládépò àpèrè Apẹtùmọdù òníyè má lójú rẹ ìlú Ìpẹtùmọdù ti dìlú tá a dì tẹ̀ mọ́ tẹ́ ẹ fi ń gbé gbogbo nǹkan gorí olóyè Ìpẹtù ẹ̀yin mẹ́rin ilẹ̀ ń dá pín ntẹ́ ẹ bá mú ti lé Ifẹ̀ bọ̀ ọ̀ní òsì láàyò kò ní pọ̀ sí èèyàn kì í nígi lọ́gbà kọ́ má mèso orí ẹ̀ mọ́ mọ́ bàbá tí mo ní dáadáa gbogbo ọba tí ń bẹ lábẹ́ ẹ̀ ní tọ́jú ṣùgbọ́n ẹ̀ mú kankan dé Ìpẹtùmọdù o àárín ẹ̀yin àtolúlàmókùn aláṣípa pẹ̀lú alákínlàlú ìní ńlá sí tí ń rà á sí ẹ máa jẹ́ lọ ta ló fi yín lọ́kàn balẹ̀ pẹ́sàn ò ní ké ayé ni rọ́ máa wo ni ọ̀run ògbèké awo lòún náà èésú níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọba àlú àbọ̀ wá bá lọ́jọ́ tí wọ́n lọ lú òdì kejì rèé sáwo ọkọ̀ roko ọkọ̀ darí wálé ni àdároko àdádẹ́yìn bọ̀ oore àti bí ń bolẹ̀ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n láwọn ò ní sáláìmọ́ dẹ̀yìn ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san ni torí èyàn ò ní lọ́gi kọ́mọ́ padà wá hù ìjọba ìbílẹ̀ àríwá Ifẹ̀ kò ní dilé ogun o no rotational no acting chairman torí pé igi kan kì í dágbó ṣe oko kan kì í dálé lẹ́yìn ẹ̀pọ̀n ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ lè máa ṣèpàdé láàrin ara yín kódà ẹ lè máa dájọ́ torí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣèpàdé tẹ́ yọ Ìpẹtùmọdù sílẹ̀ ó nìkan ni òye mi kó tó di pé a fọ gbogbo ẹ̀ lójú papọ̀ kí Sàlú Ẹdùn-Àbàn olúlàmókùn aláṣípa pẹ̀lú alákínlàlú kí wọ́n tó ba nǹkan jẹ́ tán à ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Dẹ́mọ́lá Adélékè a sì ń pe bàbá wa òlòlò tí ó lòlúgbó Ọọ̀ni tilé Ifẹ̀ bàbá gbogbo ọmọ kóòtù òjíire bí kí wọ́n kìlọ̀ fún Sàlú Ẹdùn-Àbàn kọ́mọ ta sí àgẹ̀rẹ̀ kọ́mọ tọpa odòjù kọ́mọ pàdé olúwẹ̀rí àkàndá ń ó kìdọ̀ ọ̀rọ̀ mi bàkọ̀nà ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko television Awikonko television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV àti Onídèmọdè TV fún Onídèmọdè game show ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan ni o +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ oòjíire bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ oòjíire òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́rinmẹ́rin àjùwà ṣe wò.